ayé ọmọdé àti tàgbà nílùú wúrà ọmọ ti kan gógó. Ebi mọ̀ ti ń pa tẹrú tọmọ, ọkùnrin àtobìnrin wọ́n mọ̀ ti ń lálà sí i, wọ́n mọ̀ ti ń ṣomi lójú gbére. Àwọn abiyamọ mọ̀ ń sunkún àtijẹ àti mu ọmọ wọn. Ọmọdé òró ń jẹjẹ mọ́, ó ń sunkún kíkorò. Àgbà òró ń jẹjẹ mọ́, wọ́n mọ̀ ń sunkún kíkorò. Kábíyèsí ìlú wúrà, àwọn aráàlú wúrà ò gbádùn mọ́. Wọ́n ti rántí alára tó jẹ, wọ́n ti rántí ajérò tó jẹ, wọ́n ti rántí olùràngbọ́n àga tí ò gbẹ́yìn wọ̀pẹ̀ bí. Ohun tí gbá oníkálukú wọn ṣe láyé ni wọ́n ń sọ. Ọkọ̀ ìlú wúrà ti ń wọnú agbami tán o, ó ti ń rì. Gbogbo ọmọ ti di jàgùdà pàálí tán nítorí nǹkan míì kọ́, nítorí ebi ni o. Jìbìtì lílù ló gbayé kan nílùú wúrà. Ìlú mélòó lẹ ti gbọ́ pé àwọn ọmọ oníjìbìtì pọ̀ bí ìlú wúrà tá à ń sọ yìí? Ṣé kábíyèsí ó láwọn ò mọ̀ ni? Ṣé kábíyèsí ó sọ pé àwọn ò gbọ́ gbé aráàlú ni? Ṣé kábíyèsí ń sọ pé kò kà wọ́n ni àgúnlá ni wọ́n ń dá ni? Ìgbà ayé ọba tí kábíyèsí gbé òye ni o. Ìgbà ayé ọba koríko náà ti kọjá. Ọbẹ̀ ewédú lọba ń jẹ, kábíyèsí ọbẹ̀ ewédú, ọba bàbá blue. Ọba ẹ lọ fọkàn balẹ̀ gorí ìtẹ́. Ayé ń retí kí ni wọ́n fẹ́ ṣe láyé ọba tuntun. Ayé ń sunkún ebi kábíyèsí. Ọ̀rọ̀ yín ò yáwọn èèyàn mọ́. Àwọn ẹbí yín gan-an wọ́n ti níṣòro látara yín, torí ayé ò fojú re wò wọ́n mọ́, wọ́n ti ń wò wọ́n bí ẹni tí ò níkan ṣe. Àwọn ẹbí yín fà yín lẹ̀, wọ́n ní ẹ ṣojú ìlú wúrà. Àwọn olólùfẹ́ ọba wá ń jìyà. Àwọn ìgbìmọ̀ ọba wọn ò bọ́ba sòdodo. Wọn ò bọ́ba sòdodo ọ̀rọ̀, nítorí ọ̀rọ̀ dúkìá ìlú táwọn fẹ́ kó tiwọn ló bá wọn. Wọ́n fẹ́ dọlọ́rọ̀ ní pàpàǹkókó, wọ́n fẹ́ dá lágbára ọ̀sán gangan. Kábíyèsí ọba tuntun ṣe é fura ni. Orúkọ rere tí ló sàn ju wúrà àti fàdákà lọ nílùú wúrà ti ń bàjẹ́. Gbogbo àwọn tẹ́ ẹ kójọ sáàfin, ọ̀pọ̀ wọn ni òkójú òṣùwọ̀n tó jẹ́ pé ẹ kàn fẹ́ gbùṣègbò lé ni, wọn ò ríṣẹ́ wọn ṣe. Egbò lẹ́ fi ṣègbò lé tẹ́ fi kó wọn sójú agbo ìjọba. Ṣé àyípadà rere ni kábíyèsí ń sọ lóòótọ́ tó wọ ọjà fi wọ́n gógó nílùú wúrà? Àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí ti ń ṣẹlẹ̀ láyé ọba tuntun. Ariwo ebi ń pọ̀ jù. Kábíyèsí o, ìgbà àtà, ìgbà ayọ̀, ìgbà oyin, gbogbo wọn ló nítumọ̀. Èwo ni tọba tìlú wúrà? Èwo lẹ gbé kẹ́ ẹ tó wọ̀ pé bí ọba? Ẹ wọ̀ pé bí ọba tán, ṣé ẹ fẹ́ tòlú ni àbẹ́ ẹ fẹ́ kìlú owó lójú yín? Ọgbọ́n wo ni kábíyèsí ó fi tòlú tí ó fi rójú tí kò sì ní burú jù báyìí lọ láyé ìgbà tiwọn o? Kábíyèsí, kí ló dé tẹ́ ẹ jẹ́ kìkìdá àgbádá lórí ìtẹ́? Olórí ọba kílẹ̀ ń wò, wọ́n lẹ́nu yín pọ̀ jù nígbà tẹ́ ẹ fẹ́ gbà á, tẹ́ ẹ fẹ́ gbọ̀pá àṣẹ. Wọ́n ní kílẹ̀ ń wò tí ìgbà àti ọba ti yí tó fi fojú aráàlú ráre. Wọ́n ní ẹ má jẹ́ ó dìgbà táṣọ ìyà tó bá wọ àwọn aráàlú lọ́rùn, tó wá dìgbà tí aṣọ ìyà ọba tó bá fàya. Àwọn alájọgbé yìí ti ń pariwo, wọ́n lọ́tàn àbí ọ̀tán. Wọ́n ní ń pariwo ẹgbẹ́ àwọn ní. Wọ́n nígbà yín ò sunwọ̀n. Wọ́n ti ń fi yín bú àwọn ọ̀ràn yín àtẹ̀bí yín pé ẹ̀yin lẹ wá fọ́gbà yàngà. Wọ́n lẹ́yìn lẹ wá fọ́ gbogbo nǹkan lójú bí aláìní nǹkan tó fẹ́ ṣe kó tó dé ipò ọba. Ẹ jẹ́ ń fi rọ̀ síbí iná o.